tó àbíṣe Sunday Àgbáyé Jàgílégbò ló kọ tèmi jẹ́ àbíṣe tàgẹ́rẹ́ yìí Kakanfò pèrèpèrè ọmọ lójúdó ọ̀gángan ọmọ Odùduwà. Òwe Yorùbá kan wípé bí ọmọdé ò bá ti fẹ́ pẹ́ láyé á gbọ́ ìtànkítàn ẹ̀ pé wọ́n á pa ìtànkítàn fún á sì gbọ́. Á wá wo ìwàkiwà, á wá ṣe àṣìṣe tí ò yẹ kó ṣe. Ẹgbẹ́ Yorùbá mi, bí ọmọdé ò bá ti fẹ́ pẹ́ tó fẹ́ tètè fẹsẹ̀ kọ, á gbọ́ ìtàn tí ò yẹ kó gbọ́, á pa fún, á wá gbọ́, á mú lò, á wá ṣe àṣìṣe, á wu ìwà tí ò yẹ kó wù, á wá ṣe àṣìṣe. Ẹgbẹ́ Ọlọ́run gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí, àní ṣe àṣìṣe. Ó kí gbogbo ẹni olólùfẹ́ tó pọ̀ ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ ń wojú òpó tí ẹ̀ ń wò yìí Igi Oòduà TV. Gbogbo ọmọ Odùduwà, ìran Yorùbá ò ní bàjẹ́ o. Mo kí gbogbo ọba aládé pátápátá, mo kí gbogbo ìjìgbà ìlẹ̀kẹ̀, mo kí gbogbo orí adé o. Mo sọ lè tó kọjá mo ní wọ́n ń lùlù Ògún, Ọlọ́run ọba ò ní jẹ́ ó dún. Wọ́n ń lùlù Ògún nílẹ̀ Yorùbá o. Ohun tó sì ń bá wọn jà lásìkò tí a wà yìí, ó mọ̀ ju ogun abẹ́lé tẹ́ pé ẹ ń lùlù rẹ̀ yìí lọ. Ẹ̀yin ọba wa, ogun tí wọ́n pé bẹ lábẹ́ aṣọ wa tó ti yí wa kúnlẹ̀ Yorùbá, ó ju ogun abẹ́lé tá à ń lù lọ́wọ́lọ́wọ́ yìí lọ. Tógun abẹ́lé tó bá dìde, ogun ńlá yà wá pẹ̀lú, àwa di ogun àgbáyé. Kó má jẹ́ pé ibi tí wọ́n pa ìran Yorùbá rẹ́ sínú tó bá sì wá wáyé bẹ́ẹ̀, ẹ̀yin orí adé, ẹ̀yin ọba, ẹ̀yin ní ìṣẹ̀dá ó dá lẹ́jọ́ lóyìn gan lẹ́yìn lùlù ogun yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ọba lẹ́yìn lùlù ogun yìí lọ́wọ́lọ́wọ́ tó bá wá fi lè lọ ọdún pẹ́rẹ́, tó bá wá fi lè lọ ọdún pẹ́rẹ́ tí ogun abẹ́lé yìí bẹ̀rẹ̀, tí ogun láti ń bẹ láyé gbègbè tó yí wa ká, ogun àwọn Fúlàní tó yí wa ká yìí tó wá pẹ̀lú, tí ìran Yorùbá bá fi parun, ṣẹ̀dálẹ̀ Yorùbá ní dá ẹ̀jẹ̀ ẹ̀yìn ọba tó pẹ́ bá fà wàhálà. Òótọ́ kó lè fi fẹ́ ká sọ ẹja ṣe ojú egbò ká mọ tí ń bẹ nínú egbò, ẹja sílẹ̀ kò ká sòótọ́. Ohun tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, ohun tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Tá a bá ti wá lè fi àwọn tẹ́pẹ́ àlẹ́ ẹni tó pa fi sọ̀rọ̀ yìí, tá a bá ti wá fi ilé fi ẹnu wọ̀ ẹ̀, ká tètè á fi ṣe ìkìlọ̀. Ká kìlọ̀ fún àwọn pé wọ́n lùlù ogun yìí, tó ogun yìí bá dé tán, ipá ò ní ka mọ́. Ogun ò dàbí yẹn, kò dàbí ẹ̀bà o. Ogun Ilé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́, àwọn tó bá kàn náà mọ̀ pé nǹkan kan wọ́n. Ogun Kíríjì, ogun Èkìtì papọ̀, àwọn tó bá kàn náà mọ̀ pé nǹkan kan wọ́n. Ogun Ẹ̀gbá ọmọ Lísàbí agbègbè àkàlà, àwọn tó bá kàn náà mọ̀ pé ó kàn wọ́n. Àti àwọn ogun bẹ́ẹ̀ 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 ńlẹ̀ Yorùbá. A pé a ó lè ṣépè, a ó lè ṣépè. Ibì kan ni wọ́n ti ṣí ogun fún kó lọ jagun, tó débẹ̀ tó dalẹ̀, tó do tó fi ṣépè nígbà tó wọ ogun bá. Ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀, ó lè ṣe ká má mọ̀ parí ogun o. Bí ogun bá bẹ̀rẹ̀, ó lè bẹ̀rẹ̀ kékeré, ṣùgbọ́n bí ó ṣe parí là wá lè sọ. Ó pé mo ń tẹ̀síwájú. Ẹja gbọ́rọ̀ lọ́gbọ́n tí arákùnrin tó sọ. Èmi yìí fẹ́ gbọ́rọ̀ arákùnrin yẹn tẹ́lẹ̀, ṣùgbọ́n lélẹ̀ tó sọ yìí láì ṣe níbi mẹ́rin. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ o. Message to President Tinubu Jagaban lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. Mo ẹsẹ̀ Maurice tẹ́ fi jẹ́ president ni. Ṣùgbọ́n ó ṣe ṣe kẹ́yìn máa mọ̀, bọ̀ máa sọ fún yín. Torí tí ọmọ Yorùbá lọ́lọ́run ṣe fi yín jẹ́ president o. Ó pẹ́
tí Yorùbá ti wà nínú èdè àìyedè, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ lò yín láti yanjú èdè àìyedè tó wà nílẹ̀ Yorùbá. President Tinubu, tí ẹ ò bá jẹ́ iṣẹ́ yìí kẹ́ tó kó lórí oyè, ó léwu fún gbèsè ayé yín púpọ̀. Ọba Solomon, ọba àgbáyé ló ń sọ̀rọ̀. Kí ni iṣẹ́ tí a rán yín? Kí ni ìdí tẹ́ fi jẹ́ president? Ẹ gbọ́ mi dáadáa. Tí ẹ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní fídíò tó ń jà rìnrìn, Ọọ̀ni of Ifẹ̀ dé, ó kí ọba Ògbómọ̀ṣọ́ àti ọba ìlú kan, ó dé ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ jókòó. Ọọ̀ni of Ifẹ̀ wà lórí ìdìde dúró. Ọ̀rọ̀ ni, èdìdì ni fún àwọn olóyè àti ọlọ́gbọ́n. President Tinubu, kó tó di pé ẹ máa bọ́ilẹ̀ lórí oyè, ẹ má gbójú kó lórí ọ̀rọ̀ náà. Ẹ̀yin lẹ wà ní position láti yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tó bá jẹ́ wípé Ọọ̀ni of Ifẹ̀ òun ló lórí gbogbo aládé ilẹ̀ Yorùbá, ẹ fún ní sàfítíkẹ́ẹ̀tì olórí gbogbo aládé kí gbogbo àwọn ọba tó kù kó mọ̀. Tó bá jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ òun ló lórí ọba ilẹ̀ gbogbo Yorùbá, ẹ fún ní sàfítíkẹ́ẹ̀tì kẹ́ jẹ́ kí gbogbo ilẹ̀ ọba ilẹ̀ Yorùbá kó mọ̀. Tí ẹ ò bá jẹ́ iṣẹ́ yìí kẹ́ tó parí iṣẹ́ yín, a máa bèrè lọ́wọ́ yín. President Tinubu, ọba Solomon ló ń sọ̀rọ̀. Ẹ gbọ́dọ̀ rí wípé ẹ parí iṣẹ́ yìí o. Ẹ gbọ́dọ̀ rí pé ẹ jẹ́ iṣẹ́ yìí kẹ́ tó lọ. Ẹ̀yin lẹ wà ní position láti jẹ́ iṣẹ́ yìí. Ayé Yorùbá ti ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ o. Bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Ó ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, ó sún díẹ̀díẹ̀. Tó bá pẹ́, Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ wọn máa jàdùn aga. Tó bá pẹ́, ọmọ Ọ̀yọ́, ọmọ Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọjú ìjà ti ara wọn. Kó tó di pé ó máa di bẹ́ẹ̀, kó tó di pé ìjà máa happen láàrin gbogbo ilẹ̀ Yorùbá. President Tinubu, ẹ wá kàn sí sọ̀rọ̀ yìí o. Kì í ṣe ní bòókẹ́lẹ́. Ẹ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá wípé Ọọ̀ni of Ifẹ̀ òun ló lórí gbogbo aládé ilẹ̀ Yorùbá. Kẹ́ fún ní sàfítíkẹ́ẹ̀tì ẹ̀ kí gbogbo ayé mọ̀, kí àwọn èèyàn yìí pa ìtàn kíntàn. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tí ẹ bá wà kan ṣe sí, á da ìlú rú, á da ilẹ̀ Yorùbá rú, á bà ilẹ̀ Yorùbá jẹ́. Àti Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ ọmọ kékeré làwọn méjèèjì. Wọ́n dẹ̀ sì ní ọjọ́ tó pọ̀ tán fẹ́ lò lórí ìtẹ́. Ẹ parí iṣẹ́ yìí kó tó di pé máa parí tẹ́nà yín o. President Tinubu, ó dọwọ́ yín. Ọba Solomon sọ tiẹ̀ o. Ó lọ. Tẹ́ bá ṣiṣẹ́ lé, ẹ máa rántí mi lọ́la, gbogbo àti ẹ̀yin àti gbogbo ọmọ Yorùbá. Tí ẹ ò bá tún ṣiṣẹ́ lé, ẹ máa rántí mi. Ẹ má fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Kọ́rọ̀ ẹ má bá ṣe kíni, kọ́ má bá láró nínú. Ó sún lọ díẹ̀díẹ̀ o. Kó tó di pé ó máa dogun, ó máa dìjà, ó máa di wàhálà. Tinubu, wá kàn sí sọ̀rọ̀ yìí o. Ire o. Ọba àgbáyé ti tún sọ tí ọdún tún lọ nìyẹn o. Ẹ ti gbọ́? Ṣé ẹ gbọ́ òótọ́ tó sọ? Owó tọ̀rọ̀ ló sọ o. Owó tọ̀rọ̀ pọ́nbélé ògidì ó tọ̀rọ̀ ló sọ o. Ààrẹ Tinubu, ẹ̀yin lẹ lè yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. Ẹ̀yin lẹ lè yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. Àwọn gómìnà wa kan ti fa wàhálà sílẹ̀ Yorùbá lọ́rùn o. Wọ́n ti kógun wọ̀lú fún ara wọn o. Ẹni tí ó yẹ kán fi sórí ipò, wọ́n ti fi wọ́n sípò ń bò míì. Ọba tí ó yẹ kó jẹ ti jẹ ń bò míì. Ìjòyè tí ó yẹ kó dórípò ti dórípò ń bò míì. Tó pé afẹ́kànṣe ti wà. Aláàfin Ọ̀yọ́, Ọọ̀ni Ifẹ̀, wọ́n ti pé ní ìjà tí wọ́n ń jà àtẹ́pọ̀ àwọn Aláàfin Ọ̀yọ́ t'Ọọ̀ni Ifẹ̀ ń jà yóò má ti fẹ́ tó ìjà ọdún 74 74 years. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí ọba Ògúnwùsì ẹni ìtàn Ọ̀jájá kejì yìí tó dórí àléfà ní ọjọ́ 17 nínú oṣù kínní ọdún 2016
ọjọ́ Sunday ló bọ́ sí, ọjọ́ ìsinmi ló bọ́ sí. Ọọ̀ni fẹ́ gbéra láti Ilé Ifẹ̀, kódà kò sọ fún Aláàfin Ọ̀yọ́ pé òun bọ̀, tó Aláàfin Ọ̀yọ́ bàbá ikú bàbá yìí aláṣẹ kejì òòṣà ọba Adéyẹmí Ọláyíwọlá kábíyèsí mo ṣèbáyé tó pẹ́ ọba lẹ́yìn. Kábíyèsí sọ́nà ọ̀rọ̀ wọn, ó ní kò ṣẹlẹ̀ rí. Nígbà tó jáde tó pàdé Ọọ̀ni Ifẹ̀, ó níbi gangan tí wọ́n ti pàdé Ọọ̀ni Ifẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin, ó níbẹ̀ ní bàbá ńlá bàbá òun àti Ọọ̀ni Ifẹ̀ ìgbà kan tí wọ́n ti pàdé tó ti kíra wọn, ó ní ìjà parípo. Kí wá ló dé? Ẹ̀yin wá débẹ̀, kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tuntun ọwọ́ adé, ẹ débẹ̀ ìlú ogun lábẹ́ sí ń lù yìí. Ẹ dákun, ẹ má kọ́ ọ̀rọ̀ tán sọ ṣẹ sí yín lára o, wọ́n sọ tọrọ fún yín. Bóyá àwọn tó súnmọ́ yín ò sọ fún pé àwọn ìran kan tá rí gbà tẹ́ pé ẹ yẹ kẹ́ wọ ìpèdè tẹ́ lọ sí Canada tẹ́lẹ̀ fẹ́ lọ ṣètò bẹ́ẹ̀ ṣe kó omi iṣẹ́ yín. Àwọn oríṣiríṣi ìran ló jáde o. Ààrẹ tó dáhùn pé ó ṣeé ṣe kẹ́ má pẹ́ lórí ìtẹ̀pọ̀ ìṣẹ̀kan yọ yín. Ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Wọ́n rẹ̀ tó sọ bẹ́ẹ̀ á jẹ́ pé àpẹẹrẹ gan ti ń bọ̀. Ìbẹ̀rẹ̀ tẹ́ kọ́ bẹ̀rẹ̀ ó mọ̀ dá o. Ṣùgbọ́n nígbà tó rí pé ẹ̀ tí ì lo bàbá wo báyìí jẹ́ ti pẹ́ mi ò pẹ́ ti pé oṣù méjì bàbá wo gbàtẹ́ ṣèwúyè. Ohun tẹ́ kọ́ fi bẹ̀rẹ̀ yóò mọ̀ lágbára púpọ̀. Ìlú ogun tẹ́ mọ̀ lù yóò mọ̀ lé púpọ̀. Ká mà kíyèsí ṣe ìgbà tẹ́ gbé ṣé kìí ṣe gba ogun ṣá. Bí ó tó bá ṣe gba ogun, mo pẹ́ ìgbà lọ́kọ́ ẹ̀kọ́ ṣètò bí gbogbo ó tún máa tẹ̀síwájú ní dáadáa. Ọmọdé lẹ́yìn, ẹ má fi pọ̀ pẹ̀lú ọmọdé lọ́ọ̀ni Ifẹ̀. Ọjọ́ yín sì gùn gẹ́bí ìyẹn tọ̀rẹ́ ẹni tó sọ̀rọ̀ tẹ́yìn sọ. Ọjọ́ yín sì pẹ́pẹ́pẹ́ sì dàgbà ẹ dògbó, ẹ forí pawú, ẹ fèrè kíjó bí àgbà. Ìlú ogun tẹ́yìn lù lábẹ́lẹ̀ kìí ṣe ìlú tó yẹ kẹ́ máa lò. Ìlú ogun bẹ́ẹ̀ ṣe rí pé àwọn tó yí wa po yìí bá ṣe ṣẹ́gun wọn lọ́kẹ́ máa bá wa sọ gbogbo ní ìṣẹ́jú. Bàbá ọba láti Ọ̀yọ́ tó yí wa kí yín, wọ́n ní wọ́n lù láàfin yín, ẹ̀yin ní kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n àdélékùmà ní fún bàbá ọba. Wọ́n sì ní bàbá ẹ sọ̀rọ̀ kan pé wọ́n fi nǹkan kan nà wọ́n ní ààfin yín. Ó lè jó òótọ́, ó lè jọ́rọ́, òkú ọ̀hún ti kú nìṣẹ́, ṣùgbọ́n àwọn kan náà àwọn èèyàn tó jẹ́ pọ́n lé kékeré àwa lọ̀yọ́ àwa ní Yorùbá. Ẹ̀ṣẹ́ Èkìtì ṣe Yorùbá ni? Ẹ̀ṣẹ́ Oǹdó ṣe Yorùbá ni? Ẹ dáhùn, ẹ̀ṣẹ́ Èkó ṣe Yorùbá? Àwa ní ẹ̀yà wa ní Yorùbá, àwa ní ìṣẹ̀dá Yorùbá, ẹ̀yẹ ẹ̀kọ́. Ṣé rí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sọ máa ń bí èmi inú? Ọ̀rọ̀ yìí máa ń bí láti ó tẹ̀ tipẹ́ ó ti máa ń bí inú tipẹ́ torí àwọn àgbà kan sọ pé tẹ́lẹ̀ pọ́n jáde láti Ọ̀yọ́ tó pé dípò tó yẹ kán fi ọ̀rọ̀ tútù bá ń sọ̀rọ̀. Ìtàn tí ò da, ìtàn àìníròyìn lẹ́lòmíì máa ń pa ìtàn burúkú gbà ni. Kódà níbi eré wa tó ti ṣe àkàpọ̀tà àṣẹ tàgbà ni mo rántí. Mo sọ tí bàbá yìí tó bàbá fi wọlé tó fi kú pé inú mi ò dùn sí bàbá yìí. Tó pé kí ni ó máa ń rí àwa ẹ̀yà kan mẹ́pà ń ṣe èèyàn. A máa wà pé àwọn èdè kéde wo ni wọ́n sọ lẹ́nu yẹ èdè bí èdè Èkìtì, èdè Oǹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó gbà pé èdè kéde ìwádìí máa ń sọ pé ìjọ gbà pé kan náà gbogbo Yorùbá jọ ni wá, ọmọ Odùduwà jọ gbogbo wa. Ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró nìsín, wàá yẹ kó jẹ́ pọ̀ ọ̀dọ́ yín nílùú Ògùn ló ti bẹ̀rẹ̀. Kábíyèsí ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ ọba Òwòadé eléyìí tá a ṣì ń jẹ ńlẹ̀ àti ìjẹ́tán. Ẹ tún gbọ́wọ́ ìkúrú míì sínú àwo. Wọ́n ní bàbá ọba Ọ̀yọ́túnjí ó wá kí yín, wọ́n ṣe náà jìyà kúrò láàfin. Ẹ sì sọ pé kò rí bẹ́ẹ̀, àgbà pé lóòótọ́ lè má rí bẹ́ẹ̀, pé kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn ló rí bẹ́ẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bàbá ọba tí wọ́n ní wọ́n nà láàfin tó bó lára, ẹni ló fẹsẹ̀ kọ́ agbádá tó ṣubú. Ṣé bó bá fẹsẹ̀ kọ́ agbádá, ṣé ìyàwó náà fẹsẹ̀ kọ́ agbádá, ṣé àwọn tó tẹ̀lé náà fẹsẹ̀ kọ́ agbádá? Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bàbá délé ọlọ kú. Ìlú tẹ́ bá wọlé yìí yẹn ṣe òjò pé ó ṣe é jó sí o. Ìlú tẹ́ rán lùlẹ̀ tí díẹ̀ kò ṣe é jó sí o. Tó bá wá lọ́dún tán orúkọ yín á wà ń bẹ̀ tí láéláé. Ẹ bá rántí ẹjẹ́ máa rán yín létí pé àwọn kan ti sọ pé ẹ ní pẹ́ńbẹ̀ o, ìtàn burúkú náà sọ ń gbà náà o. Àtẹ̀yìn tó sọ pé ọ̀dọ̀ yín lọ́hùn-ún pé ibi tẹ́ ti wá pé ìran yín pé kì í pẹ́ lórí ìtẹ́, ṣùgbọ́n ẹ̀yin kẹ́ ẹ ṣí padà pé ẹ pẹ́ lórí ìtẹ́ o. Wọ́n ní ogun lẹ máa ń jà, wọ́n ní ogun lẹ máa ń jà. Bàbá ẹ má jẹ́ kí èyí ó wáyé o, ẹ má jẹ́ kí eléyìí ó wáyé o, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín ní o. Wọn pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin pé kí ni mò ń sọ yìí. A lè tó àwọn ọmọ Ọ̀yọ́ tó tún bẹ̀ sí ń jà bí àwọn míì gan. Wọ́n pa kí ló sọ, ta ló fi rán? Ọmọ Yorùbá lèmi o tó sì dá èmi lójú dáadáa.
ojúlówó ọmọ Yorùbá lèmi. Ìlú Èkìtì ni wọ́n ti bí mi, ìdí ìṣẹ̀ṣe mo sì dàgbà sí. Wọn ò bẹ̀rù o, wọn ò bẹ̀rù láti sọ. Arẹwà Sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu, ara iṣẹ́ tẹ́ wá ṣe ló tẹ̀sí gbúdọ̀ jíṣẹ́ gẹ́gẹ́ bí táwọn ọkùnrin ẹ sọ. Ẹ̀yin ní kẹ́ ẹ ṣe iṣẹ́ yìí ní kò pẹ́ sí ni. Ẹ jẹ́ kí àwọn ẹni tó bá jẹ́ àgbà náà méjì tó ń fa ẹ̀ẹ̀kan máa tẹ̀ jẹ́ kí gbogbo lọ́balọ́ba tó ń mọ̀ pé ẹni báyìí ni àgbà gbogbo wọn. Kì í ṣe sàtíkẹ̀tì ẹ̀ fi lè lọ́wọ́ tí ẹ pẹ́ máa fi ṣe rotation bí oyè alága lọ́balọ́ba ní ìpínlẹ̀ tán lọ ọdún méjì. Ẹ kúkú wọn pé ẹni lórí gbogbo lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. Ẹgbẹ́ ìwé ẹ̀rí lé lọ́wọ́ ẹ tó bá pẹ́ fẹ́ gbé lọ́wọ́ nu wọn. Kò sẹ́ni tí ò mọ̀ pé Ọ̀ṣun ilẹ̀ Yorùbá ní Ilé Ifẹ̀. Kò sì ní burúburú kí baba ló dọ ọmọ tòun lọ́rùn. A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn wípé Odùduwà ló bí ẹ tó lọ tẹ̀dé ìlú Ọ̀yọ́. Ìyẹn mi pé ẹni tó bá ti wá wà ní Ifẹ̀ bàbá ló jẹ́ sí ẹni tó tẹ ìlú Ọ̀yọ́ dó. Yíò ṣe pé bẹ́ẹ̀ àròbá sọ ìtàn tó yẹ pé ilẹ̀ Yorùbá mọ̀ ni. Ṣé ọmọ tó wà lọ tẹ̀lé wá wájú bàbá ẹ̀ lọ́dàn? Ẹ má jà máa sọ àṣìlẹ̀kùn fún ọ̀rọ̀ tó yẹ ká ṣílẹ̀kùn fún gbà míì. Ọ̀rọ̀ tó yẹ kó gba ẹnu ẹlòmíì yóò gbà. Kí wá ló dé? Mo lérò pé lẹ́nu ṣe tí ọba Ọwọ́ Adédọ́rẹ̀ ìtẹ́ yìí tẹ̀ ṣe wúyè tí ọba Ọọ̀ni Ifẹ̀ tó ń bọ̀ tó kó àwọn lọ́balọ́ba bíi 100 ó lé wá sí ìlú Ọ̀yọ́ yẹ kí ni yóò dùn pa èèyàn rèé. Bó wá ti ń wò pé láti gbà wọ́n kẹ́kẹ́ ti rí pé kẹ́ẹ̀lú ayé kẹ́kẹ́ gbéra kẹ́ẹ̀ lọ kí láàfin pé ó ṣe o. Yóò ní kí ẹ má mọ̀ pé àgbàlẹ̀ yìí náà ní ọba Yorùbá. Kò sẹ́ni tí ó mọ̀ pé àgbà ní ọba Aláàfin Ọ̀yọ́ ní ọba Yorùbá. Kìí ṣe kò tá máa fi sínú máa fi àwọn ọba míì sílẹ̀ Yorùbá. Gbogbo ayé ló mọ̀ pé ọba Ọ̀yọ́ Aláàfin àgbà ni. Ṣùgbọ́n kì wá ń ṣe pé kẹ́ ẹ gbà pé ẹ̀yin ni àgbà tẹ́ borí ibi tí ẹ ti ṣẹ̀ wá. Ọmọ ò ní lágbára títí kò ju bàbá tó bí lọ́mọ lọ. Wọ́n ní bọ́mọdé bá láṣọ kò lákísà bí àgbà. Àkísà tí wọ́n ń pè kì í ṣe páṣọ tó yà. Ìní tán pè ní agbára àwọn àgbà tí bàbá ńlá tí wọ́n gbé dání. Mo ní ikú bàbá Yèyé Ọọ̀ni Ilé Ifẹ̀ ìjọba tá à ń rí fìn bẹ́ẹ̀ náà ni Aláàfin Ọ̀yọ́ ìjọba tá à ń rí fìn. Ẹ̀mí ìjẹ́dọ́kùn tó rọ Ọlọ́run. Arẹwà ó dọwọ́ yín o. Ẹnikẹ́ni ti ya gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tọ̀ rẹ̀ mi sọ. Ẹ gbé ìgbésẹ̀ kẹ́ bá yanjú ẹ̀. Mo bẹ̀yìn ni ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ilé tá a ṣe ń jẹ lọ pé ọba Ọ̀yọ́ tún jí bàbá ọba Ọ̀yọ́ tún jí wá sí ìlú Ọ̀yọ́ wọ́n ná ó délé kú. Wọ́n ní first lady tó jẹ́ obìnrin àkọ́kọ́ Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ni ló wá sí ìlú Ìbàdàn tó wá sí ilé iṣẹ́ kan ń bẹ̀ ni ló ránṣẹ́ pé Ọọ̀ni Ifẹ̀ àti àwọn lọ́balọ́ba gbogbo. Àwọn kan tó wá dé Ọọ̀ni Ifẹ̀ dé gbogbo àwọn lọ́balọ́ba yòókù dìde wọn kí ọba yẹn kó kí wọn kájọ jùrù kẹsí àwọn náà kájọ ìdí mọ́ra kájọ ìyọ̀ mọ́ra wọn. Aláàfin Ọ̀yọ́ wá jókòó ó tún ń bọ Ọọ̀ni Ifẹ̀ lọ́wọ́ kò tẹ̀ sí pé ẹjẹ́ àgbà pé lóòótọ́ kákọ́ gbàgbé nípa tọ̀rọ̀ àgbà káwá wo ọjọ́ orí síra wa àwọn ọjọ́ orí díẹ̀ pàṣẹ wà láàrin kẹjá wo àjọ orí pé ká má kàn mọ́rọ̀ àdínkù mbẹ̀ àti pé ká fi pé àtètè dé ipò ẹni tí ṣáájú mi dé ipò ẹ̀kẹ́mi náà pọ́nlé. Mo rò pé náà wàá máa sọ pé láti ìgbà tí ẹ ti ṣe ìwúyè ìgbà ọkọ̀ tẹ̀ tó pàdé rẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ kábíyèsí ẹ má bínú o mo bẹ̀ gbẹ̀yìn orí adé ẹ má bínú o ẹ má jẹ́ kí ìlò ògùn tí wọ́n ń lò èkó lọ ọdún tó bá fi lọ ọdún wàhálà ni. àwọn ìṣẹ̀lẹ̀ náà Àgbàjá Agbélébùú lọkọ̀ tèmi ẹ dákun ẹ bá mi pín káàkiri ẹ bá mi share ẹ kọ́mẹ̀ntì sí ẹ like ẹ pín káàkiri ẹ share ẹ kọ́mẹ̀ntì ẹ like ojú ohun tí yìí o a máa rí bá o àwọn ìṣẹ̀lẹ̀ Àgbàjá Agbélébùú lọkọ̀ tèmi lẹ́ẹ̀kan sí àwọn ìṣẹ̀lẹ̀ tàgé Kakanfò pèpèrè ọmọdé jùlọ ọ̀gángan ọmọ Odùduwà àtẹ̀mí àtẹ̀yìn àjọníkù àjọníkù kájọ fà ìkúdẹ́gbẹ̀rà Olúwa ló gbọ́n àwa ẹ̀dá àgọ́ wọ̀pọ̀ rè o. Kí Olúwa ó kí Olúwa ó.